mọ́tì ìlú Ìwó ẹ fura sí ẹ̀yin àgbàgbà Yorùbá, ìwà ẹ̀, ìṣe ẹ̀, ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó fi hàn dájú wípé ọkùnrin yẹn ó fẹ́ ìparun fún ìran ọmọ Yorùbá. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàgbà ó yẹ kẹ́ ẹ ti ṣe ìwádìí pínípíní lọ́rin kíníwí láti lè mọ̀ bóyá ṣé ìran Yorùbá lélẹ̀ tàbí kì í ṣe Yorùbá. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo dẹ̀ fẹ́ kí ẹ pín in tí mo fẹ́ sọ yìí kó dọ́dọ̀ àwọn tí mo máa dárúkọ fún yín. Àwọn ọ̀tá kan wà nílẹ̀ Yorùbá tẹ́ ẹ gbọ́dọ̀ fura sí o. Màá dẹ̀ dárúkọ wọn fún yín pọ́npẹ́lẹ́ tó jẹ́ pé gbogbo ọ̀nà náà fi ń dènà pé ìran Yorùbá ò gbọ́dọ̀ bọ́ o. Tó bá jẹ́ pé wọ́n ń dènà pé Yorùbá ò gbọ́dọ̀ bọ́ nìkan ni ìbá tún dá o. Wọ́n tún wá ń dènà, wọ́n tún wá ń kó ogun, wọ́n tún kó ogun, wọ́n tún gba àbọ̀dè wá fún ìran ọmọ Yorùbá. Ọ̀tọ̀ ní kó má dènà pé ire ò gbọ́dọ̀ wọlé, Yorùbá ò gbọ́dọ̀ bọ́. Ọ̀tọ̀ ní kó bó ṣe ń dènà yẹn kó wá máa sọ kó wá sílẹ̀kùn bí ilẹ̀ pé ẹ̀yin ọ̀tá ẹ máa bọ̀. Àwọn kan wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ pé àwọn ọmọ Yorùbá wọ́n sọ fún yín báwọn ọmọ Yorùbá ní táwa ò mọ̀. Àmọ́ kúlẹ̀kúlẹ̀ àmótọ́ tó wà bẹ́ẹ̀ bóyá ọmọ Yorùbá ni wọ́n lóòótọ́ tàbí rọ́. Yorùbá ẹ fúnra, ẹ ronú o, ẹ ronú o, ẹ ronú pìwàdà ọmọ Yorùbá. Kíbi má bàa ṣẹ nígbà tiwa. Ara mi ẹdí a máa fúnra, ẹja ara máa fún ní ìfúnra lógun àgbà o, ìfúnra lógun àgbà. Ọlámilékan sóbò mi o, kò ní bàjẹ́ fún ẹ lágbára Èdùmàrè. Àwọn tẹ́ ẹ rí tí mo fẹ́ dárúkọ fún yín wọ̀nyí, ẹ̀yin àgbàgbà Yorùbá ẹ fúnra sí wọn. Èmi tí mò ń sọ̀rọ̀ mo mọ ìdí tí mo fi ń sọ eléyìí. Ẹ ní láti fúnra sí wọn. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gbéyàn mo rẹ́dì fún yín. Ẹ gbọ́ bàbá yín wá. Èmi á tẹ̀ jẹ́ ká ẹ mọ̀ kí ni ìdí tẹ́ ẹ ṣe ń dìde ogun sí ìran ọmọ Yorùbá. I want to know, and you claim you are ọmọ Yorùbá. Ẹ dẹ̀ ń gba gbogbo ọ̀nà, ẹ ń gbógun ti ìran ọmọ Yorùbá. Màá sọ mo fẹ́ mọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá mi pín ètò yìí, mo lè má pẹ́ lórí ètò lẹ́ni. Torí pé kí ni gbogbo wàhálà tá a ṣe lọ bí tá a lọ lánàá. Ó sì wà lára I need to rest. But jẹ́ òkúta mi dúró kí n má wàá sọ ní mo fẹ́ sọ. Tó bá pẹ́ jù àdọ̀ṣẹ́, I must tell you. Ẹni àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá fura sí bẹ́ẹ̀ kà sí tí ò jọ ní lójú òun ni Mufti Ìwó. Màá ka gbogbo wọn fún yín o tí mo fẹ́ àwọn tá a sì mọ̀ ni wọ̀nyí o. Bọ̀ mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ ní pé bí eré bí àwàdà ni àṣírí wọn máa tú. Ẹ gbọ́n tí mo sọ àṣírí wọn á máa tú jáde. Ṣé ẹ rí Mufti Ìwó? Ẹ̀yin àgbàgbà ó yẹ kẹ́ ẹ ti ṣèwádìí ẹ̀ kẹ́ ẹ ti mọ̀ bóyá lóòótọ́ ọmọ Yorùbá ló jẹ́ tàbí Fúlàní. Ọkùnrin yìí ti gbàbọ̀dé wọ ìran ọmọ Yorùbá o. Ó ti gbàbọ̀dé wọlé Yorùbá ẹ̀ fúnra ní o. Ẹ̀yin àgbàgbà á dẹ̀ ń sọ eléyìí ìdí tí mo ti ń pariwo ẹ̀yin àgbàgbà ni pé báwa ọ̀dọ́ bá sọ̀rọ̀ ẹ̀ ní ká gbẹnu sọ̀hún ẹ̀ ní òun lè ilé tó gbèrè yẹn lọ gbé ẹ̀ tì í mọ́lé kẹnu ẹ̀ wọ̀ wò bẹ́ẹ̀ ṣe sí Sunday Igboho òun náà wá ò ṣe fẹ́ tọ̀rọ̀ tó fi jẹ́ pé ẹ̀yin àgbàgbà ni òun là ṣe darí ẹ̀ sí yín. Èmi ò dẹ̀ ní parọ́ màá sọ ojú abẹ ní kùbí ìbọn ṣe pẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ sábẹ́ ìkàkùn màá sọ òótọ́ fún mi màá sọ ojú abẹ ikú I don't send anybody. Ẹ gbọ́ Mufti ìlú Ìwó ẹ fura sí ẹ̀yin àgbàgbà Yorùbá, ìwà ẹ̀, ìṣe ẹ̀, ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó fi hàn dájú wípé ọkùnrin yẹn ó fẹ́ ìparun fún ìran ọmọ Yorùbá. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàgbà ó yẹ kẹ́ ẹ ti ṣe ìwádìí pínípíní lọ́rin kíníwí láti lè mọ̀ bóyá ṣé ìran Yorùbá lélẹ̀ tàbí kì í ṣe Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ padọ́sá bẹ́ẹ̀ sì ó lè jẹ́ ojúlówó ọmọ Yorùbá lóòótọ́ àtòdodo. Ẹ má jẹ́ ojúlówó ó lè jẹ́ ọmọ Yorùbá lóòótọ́ àtòdodo ó lè jẹ́ ọmọ Yorùbá. Mi ìfẹ́ ojúlówó yẹn sí torí èèyàn ò gbọ́dọ̀ jójúlówó ọmọ Yorùbá kó ní nǹkan tó máa mú ìrọ̀rùn tó máa mú ìfọ̀kànbalẹ̀ báyìí ọmọ Yorùbá kó máa bí gbogbo ìgbà kó máa dìde ogun sí kó máa dìde ọ̀tẹ̀ kó máa dìde ìdààmú lé lórí lé wa lórí. So ìdí tí mo ṣe máa yọ ojúlówó tó wà ń bẹ̀ tí màá fi yọ kúrò nìyẹn. Kò bá dídí God bless you, thank you for coming. Ayọ̀kúnlé Jésù náà God bless you, ẹ káàbọ̀. So ẹ jẹ́ ká mọ ìdó wà ńlẹ̀ ká tètè mọ ìgbésẹ̀ tá a máa gbé ká mọ tá a máa ṣe. Mufti ìlú Ìwó ẹ fura sí o ọ̀rọ̀ ẹ gba ìfura. Tẹ́ ẹ bá gbàgbé ní nǹkan bíi oṣù bíi mélòó kan sẹ́yìn ó kó àwọn ààrẹ kan ó kó wọn wọ ilẹ̀ Ìwó. Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ìlú Ìwó ìlú táwọn ọlọ́pọlọ pípé wà ní but ní tó wá ṣẹlẹ̀ bí ìlú Ìwó ṣe wá gangan mi lẹ́ni tó wá di ọ̀tá ńlá fún ìran ọmọ Yorùbá kò yé mi.
àtọba tó wà bẹ́ẹ̀ àti mọ́mù tó wà bẹ́ẹ̀ àtàwọn ìjòyè bó ṣe wá di pé ìlú Ìwó wọ́n wá da nǹkan bí ìmọ̀ wa lọ́wọ́ ẹ mà yé mi báyìí kò yé mi torí àwọn ọlọ́pọlọ pípẹ́ àwọn èèyàn pàtàkì láwùjọ wọ́n wà nílùú Ìwó tó ń jọ ọmọ bíbí ìlú Ìwó ṣùgbọ́n kí ló wá dé ẹjá bíra wa léèrè o tí gbogbo ẹni wá rí bó ṣe rí wọ́n kó àwọn ààrẹ wọ́n kó wọn wá tí n bá sọ pé ààrẹ ẹni dẹ́ mọ́ tán pè ní ààrẹ àwọn àjèjì èèyàn tí ò tiẹ̀ àwọn àjèjì tá a mọ wẹ́rà bá òtún wọn ṣùgbọ́n tí ìwádìí tá a ṣe tó fi hàn dájú pé they were pure terrorist group wọ́n kó wọn wá sí ilẹ̀ yìí mo ń bàjẹ́ fi fọ́tò yẹn hàn ní gbogbo yín lẹ ti rí fọ́tò yẹn gbogbo yín lẹ rí fọ́tò yẹn ní kan bí ọdún díẹ̀ sẹ́yìn màá fi fọ́tò màá fi hàn yín sí mo ń bọ̀ ok mo ń bọ̀ mo fẹ́ kẹ́ gbogbo àwọn fọ́tò yẹn kẹ́ wá sọ fún mi àwọn tẹ́ ń rí wọ̀nyí ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìran Yorùbá àbí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹni téèyàn tẹ̀lé kí gbogbo yín lè mọ̀ ní o. òun rèé o ẹ máa wo àwọn fọ́tò yẹn o àkọ́kọ́ rèé mọ́fìtì ìwọ́hùn ní àwọn àjèjì tán kó wá rèé o ṣé ẹ rí wọn ẹ máa wò ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ẹ lè má rí wò kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok kí ló dé ibo ní láìkì lọ kẹ má lè gbé mi wọ 10,000 likes kí ló ṣẹlẹ̀ ẹ máa wò bẹ́yẹn ìmí ìtúrè ṣe bẹ́ẹ̀ rí wọn báyìí ṣé àwọn eléyìí wọ́n jọ ìran ọmọ Yorùbá wọ́n jọ ìran ọmọlúwàbí lójú yín ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ẹ ti rí ṣé wọ́n jọ ìran ọmọ Yorùbá àfi Olúwo rèé o àfi Olúwo ẹ wá wọlé dáadáa kẹ́lẹ̀ dárọ̀ mi ṣé ẹ rí wọn àfi Olúwo rèé tẹ̀ ń wò yìí Olúwo rèé àwọn rèé o àwọn ààrẹ àwọn àjèjì èèyàn àwọn táwọn àmọ́bí tó ti wá táwọn àmọ́bí tó ti ṣẹ̀ ẹ jẹ́ ká fura sí mọ́tì Ìwó àwọn táwọn àmọ́bí tó ti wá òun ó ń bà wọ́n lálejò adẹ̀ tí ń gbọ́ firifiri àwọn terrorist group kan wà tó ń pè ní ISWAP wọ́n plan àti wọ ilẹ̀ Yorùbá àti lọ́ọ̀dì war against Yorùbá land tí máa ń pariwo nínú irọ́ èèyàn máa rí traces òtítọ́ nínú ẹ̀ nínú lies kò sí bó ṣe máa burú tó you still found some element of truth nínú irọ́ àwọn bíbù yìí gbogbo bó ṣe ń plan tó bàbá wa ààrẹ Gani Adams ó fìgbà kan pariwo síta pé àwọn kan jẹ́ ISWAP wọ́n fẹ́ wọlé Yorùbá mọ́tò Ìwó ló ń ṣe òun ló ń ṣe onígbọ̀wọ́ wọn Yorùbá ẹ̀ fúnra o tó bá délẹ̀ ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ àrùn lẹ́sẹ̀ kan ni tó fẹ́ dógun sílùú ẹjọ́ tó bá dógun sílẹ̀ ta ló fẹ́ dá sí lọ́rùn tí wàhálà yẹn bá délẹ̀ tán ṣé mọ́tò nìkan ló fẹ́ fara fáyà ń ká má sọ pé òun nìkan lájẹ òun nìkan kọ́ lájìyà ní ọ̀pọ̀lọpọ̀ ìran ọmọ Yorùbá ló máa fara fá ń bẹ́ẹ̀ Yorùbá ẹ fura sí mọ́tò ìlú wo ẹ fura sí mọ́tò ìlú Ìwó ẹ̀yin àgbàgbà Yorùbá ẹ má jẹ́ kán fi ẹ̀sìn kán fi gbàbọ̀dé fún ìran ọmọ Yorùbá o wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi gbàbọ̀dé wọlé ọmọ Yorùbá o ẹ̀yin lẹ̀ fúnra o ẹni tó bá fẹ́ pè wọlé màá ṣí ojú òpó lẹ̀ when it is time you can call ẹ̀sìn wọ́n ti fi gbàbọ̀dé o mo sọ fún yín ní kẹ́ ẹ fúnra ẹni tó tún ṣe kejì ẹ̀ tó tún jọ òun ni bàbá tó pè ní Mọ́ríkàs ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ fúnra o ẹ lọ ṣèwádìí bàbá yẹn kẹjúwe lé bàbá ẹ fún níbi tó ti wá bóyá Sókótó ló ti wá ní bóyá Kánò bóyá Katsina kẹjúwe bẹ fún kẹ bá ṣe wádìí ẹ ẹ̀yin àgbà tónùkù tó mọ nígbè nínú kàrà o lè jẹ ọmọ Yorùbá kó o dìde ogun sí ìran ọmọ Yorùbá kò ṣeé ṣe kò pọ́sibù ẹ̀jẹ̀ tó rọ̀ nínú bẹ́ẹ̀sì ẹ a máa sọ fún ẹ a máa ṣiṣẹ́ pẹ̀lú conscience ẹ pé ṣe bí ìran Yorùbá ni mí ṣe bọ́ ọmọ Yorùbá ni mí o ò ní jẹ́ gbàbọ̀dẹ̀ láíláí fún ọmọ Yorùbá àwọn tí mo fún yín lórúkọ wọn alábọ̀dẹ̀ ni wọ́n nílẹ̀ Yorùbá o kán wojú mi dáadáa ló ń kí ẹ o mo máa ń sọ gbogbo gbà ẹ̀ẹ̀kan péré ni fún ènìyàn kì í pé méjì tó bá ti lè di wẹ̀ ó parí
ó tún mọ anything mọ́ àbá àdáná sí ẹ kán sun ẹ kán gé ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ kán ṣe ó mọ anything wọ́n ń dààmú ara wọn ni tó bá ti lè ṣe gbọ́ ẹ̀ tẹ́lẹ̀ yẹn bá ti jáde tó lọ́wọ́ lọ́wọ́ ikú náà ló dẹ̀ máa pọ̀ mọ́ anybody but níbi tọ́rọ dé dúró yìí á jọ sọ òótọ́ fúnra wa á sọ ojú abẹ nípò lójú pálí ni Mọ́ríngà àbí kí la ló ń jẹ́ bàbá yẹn mo ń sọ ẹ̀yin àgbàgbà Yorùbá ẹ̀kọ́ ẹ̀ dá sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kán fi ẹ̀sìn ẹ má jẹ́ kán fi gbàbọ̀dé fún ìran ọmọ Yorùbá mo ń sọ tèmi tó bá wù mí kẹ́ gbọ́ ẹ̀sìn mi ní kẹ́ni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí má ṣe mùsùlùmí ṣùgbọ́n dábàá gbọ́ ni pé ẹ̀sìn àlàáfíà rẹ̀ ẹ̀sìn Islam kí ló dé tẹ́ wá fẹ́ sọ ẹ̀sìn inú Islam tẹ́ fẹ́ sọ di nǹkan mímọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá wọn ò ń fàyè ń da ẹ̀sìn láfàyè gbà nínú àbí wọ́n sọ fún mi pé ìran Yorùbá ló ní ẹ̀sìn Islam ni ṣé Yorùbá ló ní ẹ̀sìn Islam ni ṣe bẹ́ẹ̀ sìn àjèjì ni àbí Yorùbá ló ní kìrìsìtẹ́nì ṣe bẹ́ẹ̀ sìn àjèjì ni àfàyè gbà ní kí ló dé tẹ́ wá fẹ́ máa dábẹ̀ gbàbọ̀dé fún ìran ọmọ Yorùbá wọ́n sọ eléyìí ẹ̀yin èèyàn mi tí Saudi lè ní Saudi sẹ́wọ̀n pé wọ́n ní ibẹ̀ ní ẹ̀sìn mùsùlùmí ti bẹ̀rẹ̀ Saudi tí wọ́n bá dìde lẹ́ni tó sọ pé Kùránì ó sọ pé káwọn kọjú ìjà sí ìran ọmọ Yorùbá kápá gbogbo Yorùbá nu àwọn tó jẹ́ mùsùlùmí bẹ̀ nìkan yọ jáde mo garanti wípé àwọn pípù dáadáa nǹkan wọ̀nyí wọ́n kọjú ìjà sí Yorùbá wọ́n pa Yorùbá wọ́n dẹ̀ pa gbogbo ìran Yorùbá jẹ́ nítorí ẹ̀sìn. ṣó ojúlówó ọmọ Yorùbá ṣó lè dúró ẹ̀wò ọmọ Yorùbá tòótọ́ tó nífẹ̀ẹ́ ìran ọmọ Yorùbá tẹ́jẹ̀ Yorùbá ń ṣàn lára ẹ̀ kò ní dánwó ẹ̀wò ẹ̀sìn onírúurú lójú débi láti máa rí ìran ọmọ Yorùbá bí ọ̀tá ẹ̀ òun rèé ẹ tún wò ṣé ẹ rí wọn Olúwo Yorùbá ò fura ìfúnra lóògùn àgbà ooo ìfúnra oògùn lóògùn àgbà ooo Yorùbá ẹ fúnra Yorùbá ẹ fúnra Yorùbá ronú ooo ọ̀tọ̀ lébi tó pa ọmọ anybody nílùú ọ̀tọ̀ ni ìyà àjẹkú dọ́rọ́gbọ́ tó jẹ ọmọ anybody nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni kó má tún sí sinmi ọkàn nítorí wàhálà ẹwà ọmọkùnrin tán náà pa lákùrẹ́ wọ́n fọ́gi mọ́ lórí wọ́n pa wọ́n ro ICDC lẹ́nu wọ́n pa sọ́run Yorùbá kí o má lè jáde pẹ̀lú inú dídùn pẹ̀lú ayọ̀ pẹ̀lú ọkọ̀ọ̀kan kó o lọ́kọ̀ tún dé ọ̀tọ̀ lógun àìró jẹjẹ ọ̀tọ̀ ní àìsí security Yorùbá ẹ fúnra mo dẹ̀ fẹ́ gbàgbọ́ pé ẹ̀yin àgbààgbà ń gbọ́rọ̀ mi èmi yàtọ̀ sáwọn kan tó lè máa bú yín tá búlì yín tá sọ̀rọ̀ sí yín tá bú ọba bútòyè èmi ò bá bú ọba yìí sì wá bútòyè kí ìwà bú ẹ̀yin àgbààgbà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹni tá a nà lára ń ro inú ìran ọmọ Yorùbá àwa most especially àwa ọmọ kéékèèké àwa tá a lẹ́nu ọ̀rọ̀ tá a lè ṣe kí inú wa ò dùn síbi kan ṣe ń lọ bí gbogbo yín ṣe dákẹ́ pápẹ́ inú wa ò dùn inú wa ò dùn. ẹ wo sísá wa tó lọ sí Canada ó débẹ̀ nearly every week náà wá gbóúnjẹ fún wọn wá supply ẹ̀ lóúnjẹ wọn bá aṣọ wá wọn gbé gbogbo ẹ̀ wá àtòun àtàwọn ọmọ orílẹ̀-èdè kan nìyẹn tí wọ́n kí ẹ̀ fún láìfù èèyàn kì í sọ̀rọ̀ citizen wọn nìkan they care for the life of anybody tó bá wà ní surroundings wọn lórílẹ̀-èdè wọn ṣùgbọ́n ní Nàìjíríà ọ̀tọ̀ ni they don't care about you bóyá wà láyé o sí láyé kò kàn wọ́n ó bu ẹ o kú dànù kò kàn yé tó bá pa ẹ wọ́n pa ẹ gbé nothing will happen ọmọkùnrin tó pa alákùnrin yẹn wọ́n pa gbé kò sí dáṣẹlẹ̀ reality lẹ́gbọ́n ni ẹni kú ní tiẹ̀ dẹ̀ gbé ní Nàìjíríà bọ́ ọba kú ọ̀tánu if you push that is finish ọ parí hey Jesus Christ of Nazareth ibo la fẹ́ bá yàrá já adẹ̀ tẹnumọ́ sẹ́rí tí bá ti ń sọ̀rọ̀ ni ó lè má ṣe immediately
I keep on telling people because mo ráwọn tó máa ń rí ni wọ́n ní Ọmọlúkà ó ní tó máa ń mu àbọ̀ ní tó ń kó jẹ́ àti gbé sára ló ṣe máa wá sójú afẹ́fẹ́ ló ṣe máa ń sọ̀rọ̀ because I'm a gentleman. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹni tí Ọlọ́run bá fẹ́ lò kò dìgbà tó bá gbé nǹkan sẹ́nu. It is God that is using me. Eléyìí tó ń jáde lẹ́nu ni òun lẹ́sẹ̀ rí pé tí n bá ti ń sọ á padà wá sí ìmúṣẹ. Mo lè ka mẹ́rin fún yín tí mo ti sọ sẹ́yìn tó dẹ̀ padà kọ́ tó materialize tó padà wá ṣẹlẹ̀. That is to tell you pé tí mo bá ń sọ níbí it is God pure. I am not saying it because I want to eat. I am not saying it because I need money from anybody. No. Mo ń sọ torí pé mo rí pé tó tọ́ ni. Tó yẹ kó tó ṣẹlẹ̀ ni mò ń tẹnu mọ́. Ọ̀rọ̀ yìí dẹ̀ ní ohun ló jẹ́ kó ta mí lára ńgbà míì. Gbogbo wa pátá la understand bó ṣe ń lọ gbogbo alámọ̀ yìí pé ẹ̀tọ́ ni kí ìran ọmọ Yorùbá jáde. Ṣùgbọ́n torí ìjẹkújẹ ọ̀pọ̀lọpọ̀ nínú yín òun lẹ ṣe ń pariwo ẹjẹ́ kí dáàdi ti wá Tinubu kó ṣe tán ẹ tó bá ti ṣe tán àwa máa sọ̀rọ̀ ẹ mọ̀ òótọ́ irú yìí gangan ni Bíbélì sọ pé Ọlọ́run máa dá lẹ́jọ́. Because ẹ mọ̀ wípé tí Tinubu bá fi lè ṣe pẹ́sidẹ̀ntì yẹn tó bá sọ sí ìdíjọ́ lọ́dún kìíní lòkejì lòkẹta lòkẹrin ẹ̀ tó parí ẹ̀ kò sí mọ́ndìkì tẹ́ fẹ́ ṣe ẹ̀ lè pín Nàìjíríà. And I keep on telling you ṣé àmọ́ ẹni tó jẹ́ pé ojú olórí ilé tó ṣàfi orúkọ olórí ilé tó fi pé kò fẹ́ kí ilé yẹn pín torí àṣẹ tó ń pa nínú ilé yẹn inú ẹ̀ máa dùn ní pé yẹ̀sà láṣẹ ni kò fẹ́ kí ilé yẹn pín sọ́nà méjì kẹ́lò kí ìwà máa pàṣẹ apá kan nínú ilé ẹ̀ kò fẹ́ ká má wá sọ̀rọ̀ kánsẹ́lọ̀ ká má sọ̀rọ̀ chairman world chairman ni local government a local government chairman tó bá gbọ́ fẹ́ pín local government inú máa ń bí wọn ni because local government yẹn nìkan àṣẹ tó pa ń bẹ̀ ibi táṣẹ ẹ̀ dé ẹ wá gbàdúrà pé kínú ẹ dùn ẹni tó ń pàṣẹ nǹkan mẹ́wàá wọ́n wá yọ márùn kúrò tàbí wọ́n yọ bẹ́ẹ̀ ni wọ́n ní kó máa pàṣẹ mẹ́fà ẹ wá bìlífù pé inú ẹ máa dùn. ká má sọ̀rọ̀ gọ́ọ̀nà lóòótọ́ sọ́kọ̀ president ohun tí a máa sọ pọ̀pọ̀lọpọ̀ ní ẹkùn rí dólẹ̀ inú yín pò ẹ pọnú ẹ̀yin tẹ́ bá parí ká Tinubu ó máa pín ó máa ṣe ẹ lọ sùn ẹ gọ̀ ẹfẹ̀ nu wọra ni tí ìbá ṣe pẹ́ gọ̀ ẹfẹ̀ nu wọra ó yẹ kẹ́ ẹ mọ̀ pé òdì ìgbà tó ọmọ Yorùbá bá dórí ipò yẹn ká tó rí Yorùbá dáadáa bọ́mọ Yorùbá bá wà bẹ́ẹ̀ lè rí gbà bọ́mọ Fúlàní wà bẹ́ẹ̀ lè rí gbà àfi tí gbogbo yín bá fi mọ iṣẹ́ ọkọ̀ tẹ́jẹ́ kájọ jàjàdé kájà kádàrú oníkàlùkù bá tiẹ̀. Tinubu ẹ ṣé yín bílíìfù pé Tinubu bí tó wà yẹn á pírẹ̀ pé kí Nàìjíríà pín tó bá wá pín náà àwa padà wá sílẹ̀ Yorùbá níta máa ṣe pẹ́sidẹ̀ntì Yorùbá nìkan kò ní ṣe ti nọ́ọ̀tì mọ́ kò ní ṣe ti Ìgbò ẹ̀rí kò rí yóò pé kò pé gbogbo ẹ̀rí fẹ́ẹ̀ pariwo pé ó ti bàtí láti wá Tinubu bá ṣe tán ẹ gọ̀ ẹ fẹ́ nu ọ̀ra wọ́n lè fẹ́ bí yín lẹ́yìn ọdún mẹ́jọ Tinubu kọ́kílẹ̀ tó wá kù mo sọ ọdún mẹ́jọ torí anything can happen this is Nigeria welcome to Nigeria where anything can happen at any time. tó bá parí ọdún mẹ́jọ kọ́ kí làtúbọ̀ tó ọmọ Yorùbá kí ló kù fún ọmọ Yorùbá ẹ̀ṣẹ̀ wa bẹ̀rẹ̀ ní pẹrẹu gbòógì eléyìí tó pè ní proper ìyà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n sọ mọ̀ tó sọ it is better kẹ́ ẹ jẹ́ ká tètè mú nísìnyí ká gbé báyìí ká tètè bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin bẹ́ẹ̀ dògbò síbi kan ẹ̀yin sẹlẹ yẹyẹ bíríkì ẹ̀kọ́ la ń sẹlẹ bíríkì ẹ lọ sọ́ra ẹ bọ̀ orí yìí ti dọ́ta ẹ bá bìí fún kojú ìbàdí Tinubu bá dé kẹ̀kẹ́ tó ní Yorùbá nation gbà bàbá jíjẹ́ kọ̀ sọ́dọ̀ mo sì ń bọ̀ lórí yìí mo sì máa ṣe special program fún ẹ màá dẹ̀ gbé tó ọ̀pọ̀ pín lọ́dọ̀ ẹ I have your number tó bá wù ẹ kó blọọkù mi bọ̀ máa ṣí ẹ fún ẹ jíde kò sọ́kọ̀ specially àti wá ti ẹ̀gbọ́n ọláyà Igwe màá pín dọ́dọ̀ yín kẹ́ ẹ wò màá fún yín ní ẹ̀tọ́ yín bẹ́ẹ̀ ni mo sọ torí ẹ wà lára àwọn tó ọba yẹn jẹ́ èèyàn lẹ́yìn èèyàn àgbà kẹ́kọ̀ọ́ ayé lábàbà wọn ó ń délẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èèyàn mẹ́lẹ̀ lẹ́wọ́ nílé wọn lẹ́lọ fún lówó báyìí pé ẹgbà ẹbí sọdún dáàbò wa ò tí ì sẹ́tù tó bá ti sẹ́tù wá fún wọn kẹtẹ mọ́dún kú ẹtẹ gbàgbé ọdún àwọn olóyún sọdún náà ní bí special thing ìyá náà sọdún náà aṣọ àdáná aṣọ ìrẹsì àjẹ àdìgbàsẹ àfi fọ̀nàfọ̀nà ẹja pẹlẹbẹ pẹlẹbẹ àfi dín àjẹ ìyá náà sọdún náà kí ló fẹ́ yàtọ̀ náà àdìgbà náà àjẹrẹsì náà ni àtúwọ́sì àmúkòkè lé lónìí èèyàn mélòó lẹ́yìn wọ̀nyí ti sọ pé ẹbí sùúrù fún dáàdi wa ẹgbà 20,000 ẹgbà 100,000 ẹ lọ fi dáná ẹ sì ná mílíọ̀nù díẹ̀ ẹ lè ṣe tó lẹ́yìn gan ẹ rí ṣe ẹ̀yin gan ẹ rí ṣe èmi ò ní tàn yín
ẹ̀yin Yorùbá wàhálà ń bọ̀ o ẹ gbọ́ wàhálà ń bọ̀ àwọn ọmọ Yorùbá kan ti ń gbàbọ̀dé fún ìran ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá dìde tètè fúnra apá yín ò ní ká. ẹ jẹ́ kí n fún yín ní analysis kan gbogbo ẹ̀jẹ̀ bá ń wò mí. tí ọmọ èèyàn tó wà nínú ilé wọ́n ní olè tó wà níta kò lè wọlé láti máa ja ilé lólè láìsí pé ó ti ní clue sínú ilé ẹnìkan ti fún lọ́wọ́ nínú ilé olè ilé ló máa ṣílẹ̀kùn fún olè òde ọ̀tá ò lè dédé wọ inú ilẹ̀ Yorùbá láìsí pé àwọn ọmọ Yorùbá kan ya ọmọ àlè alẹ́ tí lápá ọmọ. pọ́ìntì kan àwọn ọmọ Yorùbá kan ni wọ́n dúró sí ipò ìkà tí wọ́n fi torí ẹ̀sìn tí wọ́n ń darí àwọn ọ̀tá tó fẹ́ jogún ìran ọmọ Yorùbá fẹ́ jogún ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ tó fẹ́ sọ wá dẹrú lórí ilẹ̀ wa. àwọn èèyàn bíi mọ́fì wò ó bíi mọ́ríkàsì àti pòfẹ́sọ̀ kan tó máa ń dárúkọ yẹn máa rántí orúkọ ẹ̀ sìn pòfẹ́sọ̀ burúkú tó máa ń dárúkọ yẹn. Thank you, my brother. Taiwo Thomas. God bless you. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o brother mi. Tá a bá ń sọ̀rọ̀, àwa mọ ìdí tá a ṣe tẹnu mọ́. Ẹ wò ó sọ eléyìí. Tó bá yá ẹ lọ́mọ Lúkà bẹ̀ sọ o. Ìgbà tọ́rọ̀ ráìsì tó fẹ́ délẹ̀ mo sọ fún mo ní ráìsì lọ sórí 70 ó lọ orí 100 ó ti wà ní 70 báyìí. Ẹ̀yin tẹ́ ra ráìsì December yìí ló lè ra bọ́ ráìsì ló lè ra báàgì. Ọdún tó kọjá 38,000 ni wọ́n tà á ní December last year. Ó lóye báàgì táwọn èèyàn rà pé ọmọ Lúkà bàbá mi pín. Stella Foundation ó lóye bag of rice tó rà tó ní ọmọ Lúkà bàbá ń pín. Ó tún fowó lé pé bá fáwọn èèyàn a ṣe fídíò ẹ̀ gbogbo ayé lórí. Màmí wa kan náà ní Amẹ́ríkà Ọ̀rúnmọlúyì àwọn náà fún wa ní owó wọ́n ní ọmọ Lúkà ẹ bá mi ha fáwọn èèyàn ọdún yìí kò sẹ́ni tó lè súnmọ́ rẹ̀ sí. Kò sẹ́ni tó lè dábàá pé bá mi ra ráìsì nígbà bá fẹ́ ra báàgì ráìsì méjì tí wàá máa wá 140,000 naira 2 bags of rice 140,000 èèyàn mélòó ló fẹ́ pín fún. Ó ń bọ̀ o rẹ́rẹ́ ń bọ̀ ó ń bọ̀ o rẹ́rẹ́ ń bọ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé o rẹ́rẹ́ máa ń mo sọ fún yín tẹ́lẹ̀ pé rẹ́rẹ́ máa ń o ti dé tán. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.